mo kí ọ káàbọ̀ sínú oṣù kẹrin ọdún 2023 ní orúkọ ńlá Jésù Kristi. Ayọ̀ ló jẹ́ fún wa pé a wà láyé, a wà láàyè, a tún wà láàyè tó dára. Ó kí ọ kú oríire àti wà àti gbogbo ẹbí rẹ ní orúkọ Jésù. Mo gbàdúrà pé ìrìn àjò oṣù tuntun yìí bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ lórúkọ Jésù kò ní ní ọ lára. Àti èmi àti wọ́ ayọ̀ láti wọnú ọdún yìí lórúkọ Jésù. Ayọ̀ la ó fi làjá, agbára Ọlọ́run Olúwa yóò fi ṣíji bò wá. Ẹnì kọ̀ọ̀kan wa a ò ní mọ ìbànújẹ́ o, ìkorò yóò jìnnà sí wa. Ìrìn àjò wa nínú oṣù yìí lórúkọ Jésù yóò yà kánkán, agbára Ọlọ́run yóò tì wá lẹ́yìn. A ó máa jáde láyọ̀, a ó sì máa wọlé láyọ̀. Mo gbàdúrà pé nínú oṣù yìí lórúkọ Jésù o ò ní dààmú, o ò ní mọ ìbànújẹ́, o ò sì ní mọ ìkorò, nítorí pé Olúwa yóò wà pẹ̀lú rẹ ní orúkọ ńlá ti Jésù. Nínú oṣù kẹrin yìí bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ìròyìn ayọ̀ òun nìkan ló máa gbọ́. Oníṣẹ́ ibi ò ní jẹ́ fún ọ ní orúkọ Jésù. Nínú oṣù yìí ó ní gba ìpè ìbànújẹ́, ó sì ní gba ìròyìn ìbànújẹ́. Ọwọ́ rẹ yìí ó fi gba ire mú ní orúkọ Jésù. Gbogbo ire àti ìbùkún tó bá sì yọ̀ǹda fún ọ̀nà ayé rẹ nínú oṣù yìí àjẹmọ́nú ni yóò jẹ́ ní orúkọ Jésù. Mo gbàdúrà fún ọ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ìrìn àjò oṣù yìí kò ní ní ọ lára. Lórúkọ ńlá Jésù, agbára ọ̀run yóò tì ọ lẹ́yìn. Ó ṣe àṣeyọrí nínú oṣù yìí. Ìbùkún àgbà ìyanu Ọlọ́run yóò dá lé ọ lórí. Mo kí ọ àti ìwọ àti ìdílé rẹ pé a kú oríire oṣù tuntun, a káàbọ̀ sínú oṣù yìí. Lórúkọ ńlá Jésù, gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú oṣù yìí ni mo sọ àsọtẹ́lẹ̀ sí pé ire àti ayọ̀ òun náà ni wọ́n máa mú wá sínú ayé rẹ. Gbogbo ibi tó bá rìn sí, ojú Olúwa yóò máa bá ọ lọ. Àánú rẹ̀ ló gbà yí ọ ká, ìbùkún rẹ̀ yóò sì wà lórí rẹ. Lórúkọ Jésù, Olúwa yóò ṣe ọ́ ní ẹni ìbùkún nínú oṣù yìí. Gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àbápàdé pẹ̀lú rẹ lórúkọ Jésù wọn ó di ẹni ìbùkún nítorí rẹ. Ọlọ́run yóò mú ọ kó já sí ìbùkún fún gbogbo ènìyàn èyí tó bá ṣe alábàápàdé rẹ nínú oṣù yìí. Ìgbà yóò rọ̀ ọ́ lọ́rùn lórúkọ Jésù. A ò ní kí ọ ní ìkí ìbànújẹ́ nínú oṣù yìí. Gbogbo ẹnikẹ́ni tó bá rí ọ nínú oṣù yìí wọ́n máa kí ọ kú oríire ni, wọ́n máa bá ọ yọ̀ ni, nítorí wípé ìlérí Ọlọ́run ni wípé ìgbé ayọ̀ la ó máa gbọ́ nínú àgọ́ àwọn olódodo. Ìlérí ayọ̀ yìí yóò ṣẹ mọ́ ọ lára ní orúkọ ńlá Jésù. Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ ní orúkọ Jésù. Gbogbo ìdáwọ́lé rẹ nínú oṣù yìí yóò yọrí sí rere. Ìbùkún Ọlọ́run yóò jẹ́ tirẹ̀, ayọ̀ Ọlọ́run yóò jẹ́ agbára rẹ ní orúkọ ńlá Jésù. Mo gbàdúrà fún ọ nínú oṣù yìí o ò ní rìnrìn ìbànújẹ́, o ò ní rìn sínú ewu ní orúkọ ńlá Jésù. Mo gbàdúrà ní gbogbo ọ̀nà rẹ ojú Olúwa yóò máa tọ́ ọ, ẹ̀mí rẹ̀ yóò darí rẹ, agbára rẹ̀ yóò ṣíji bò ọ́. Nígbà tí oṣù bá kolẹ̀ tó bá bojú wẹ̀yìn, ó yìn Ọlọ́run lógo. Nínú gbogbo àwọn tí yóò láǹfààní láti dúpẹ́, láti gbégbá ọpẹ́ ní ìparí oṣù yìí lórúkọ Jésù ó jẹ́ ìkan nínú wọn. A ó bá ọ yọ̀, a ó sì bá ọ yìn Ọlọ́run. Ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù á tù ọ lára, yóò tu àwọn ọmọ rẹ lára ní orúkọ ńlá Jésù. Mo gbàdúrà fún gbogbo àwọn abiyamọ tó ń gbọ́ ètò yìí ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ó ti mọ ìbẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ ní orúkọ Jésù, ní mọ òpin wọn. Ojú Olúwa yóò wà lára rẹ fún rere, àánú rẹ̀ yóò rọ̀gbà yí ọ ká. Àwọn ènìyàn wọn ó dìde láti bá ọ yọ̀ àti láti kí ọ kú oríire nínú oṣù yìí. Mo gbàdúrà bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ nínú oṣù yìí ó ní ṣaláìní. Gbogbo ohun rere tó yẹ ó yẹ ògo Ọlọ́run Olúwa yóò pèsè nínú ayé rẹ. Ó ní ànító, ó sì ní àníṣẹ́kù ní oṣù yìí ní orúkọ Jésù. Mo fi ọ́ lórí ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́. Mo gbàdúrà lórúkọ Jésù, ojú Olúwa kó máa bá ọ lọ, agbára rẹ̀ kó ṣíji bò ọ́, àlàáfíà ní fún ọ ní oṣù yìí ní orúkọ Jésù. Àmín.